ẹ bá ẹni sọ̀rọ̀ ẹ sọ nǹkan tó kọ́ wọ́n ti pa gbogbo èèyàn tán lókè ọdẹ gbogbo wa ti sí. ẹ ṣe màmá. a ti kúrò lókè ọdẹ wọ́n ti pa wá gan. àwọn gọ́fúmẹ̀ntì náà ń pa wá àwọn náà pa wá wọ́n gbàgbọ́ lọ́wọ́ àwọn ọdẹ níjẹ̀rin wọ́n dẹ̀ kó kidnapper wọlé lánàá wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn ọdẹ tán láwọn kó wá wọ́n sì pa gbogbo èèyàn wọ́n sì kó kidnapper wọlé ọkùnrin mẹ́ta wà nílé kan wọ́n sì pa mẹ́tẹ̀ẹ̀ta wọ́n sì kú obìnrin nìkan wọ́n sì pa gbogbo àwọn ọmọ ọmọ wọ́n sì fi ẹ̀mí gbogbo àwọn ọmọ wa lọ́wọ́ tí wọ́n sì fẹ̀mí àwọn ọmọ wa lọ́wọ́ báwọn náà You can see people are packing out from Okeode. As you can see, a lot of people are packing out from Okeode. That they are tired of the bandits, they are tired of the kidnapper. Ẹ̀rọ màmá, Ọlọ́run wà pẹ̀lú yín, Ọlọ́run àgbà Ọlọ́run àgbé nípa. Ẹjọ́ báwo lè ṣe rí àwọn kidnapper yìí? Ọmọ òkè ọdẹ lèmi, wọ́n jẹ́ bàbá góòtì náà, wọ́n gbé ọkọ àti ìyàwó ìwọ̀n sọ pé sọ̀rọ̀ bẹ́ẹ̀ méjì. Ọmọ kan sọ tó ní láyé lọ́rùn àtọwọ́ àtọ́kọ̀ àtọwọ́ wà lọ. Èèyàn 16 ni wọ́n pa. Wọ́n tẹ òkú wálẹ̀ wọ́n ní ká wá bẹ̀rẹ̀ gbókù wá rọ̀ ní àná. Kí ló kù nílùú? Àgbà nílùú bí aláìsí ọmọ bàbá tó gbé òkè ọdẹ wà ní pápá báyìí. Àgbà ní ọ̀pọ̀ ọmọ ìlú àbíyàwó. Kò sọ́ba, kò sí báyè, àní ọba, àní ẹ̀mọ́mù gbogbo ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ní wọ́n lọ. Lórí burúkú yìí. Gbogbo àwọn ìjọba ìwọ́n padà sọ̀rọ̀ sọ́mọ tọ́mọ mi. Wọ́n bẹ̀rẹ̀ nǹkan tó wọ́n ṣe ni. Ọmọ wọn padà sọ nǹkan tó wọ́n ṣe yóò padà ṣe ni. Àlọ́ kọ́tà ṣèjọba lónìí àfẹ́lẹ́sẹ̀. As you can see, people are packing out from Okeode. As you can see, this is terrible. All these vehicles are from Okeode. Àwọn aróòkè ọdẹ là ń sọ̀rọ̀ pẹ́pẹ́rẹ́ Abdulrahman ọba kà mọ́ kó pé Tinubu tó kó gbogbo àwọn wèrè tó kọ́lẹ̀ kan kó kúrò wọ́n pa wá tó wọ́n ti pẹ́ gbogbo àwọn ọkọ̀ wa tó gbogbo kúrò. Mama, you wọlé. As you can see, all these people from Okeode. Àwọn ní ká gbára wa o, àwọn ní ká múra ká gbára wa, títí lè ní àwọn lọ́dọ̀ ní ẹgbẹ́ jù. Bí àwọn ìyàwó ló fún àwọn yìí kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀, àwọn yìí kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ kí lẹ rí sí tó ṣẹlẹ̀ lókè ọdẹ. Ẹ dúró. Ẹ jáwé. Everywhere not safe now. Ṣé rí wọn báyìí? Àwọn èèyàn náà ń sá lọ nínú ìlú wa. There is flashlight up. It's not ordinary video.
Àwọn student òkè ọjà ẹni. As you can see, people are packing out from Okeode. As you can see the crowd. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé àti bolẹ̀ tí ń bọ̀. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ láti Okeode tí mo rí mọ́tò tí wọ́n ń kó lọ tí wọ́n ń kó gbogbo ẹrù olórí wa Okeode ní ilé balẹ̀ ọgbà rẹ̀ ọmọ balẹ̀ ọgbà rẹ̀ ló jẹ́ Ẹ̀sùn dáadáa sókè. wọ́n pa lánàá ọmọ balẹ̀ ọgbà rẹ̀. As you can see, people are shouting that the word called bandits pursue them. Please follow this page.